Ọláwálé Àkànmú o. David ilé ọ̀pọ̀ ayẹyẹ ọjọ́bí rẹ̀ mo bá ọ dúpẹ́ lónìí. Ọmọ Bọ́lájí jọ́kàn ọ̀yá mọ̀ bọ̀ láàrin agbo kọ́mọ ṣayẹkẹ́. Ikoyi Eso mẹ́rù fi ìsọ̀fìsọ̀ ọmọ apọ́rọ́gùn jó. Ọmọ apọ́rọ́gùn jó ọmọ afọ̀bẹ́kẹ́ ìjàgùn ẹ̀kọ́rọ̀ ẹ̀ṣọ́ làlá ọmọ agbọ̀n tí èrì kùsà. Bá mi o, ẹ kú ọdún ẹ kú yèdún ọkọ kíkẹ́ lọ́mọ. Ọdún ayọ̀ ńlẹ̀ sí mọ̀ṣẹ́ ọ nífi ìkanjú jáde nílé ayé. Òní lọ́jọ́ pé àhóyìn bàbá. Òní lọ́jọ́ pé àhóyìn bàbá. Nítorí bàbá mi. Òní lọ́jọ́ pé àhóyìn bàbá. Ọláwálé Àkànmú o. Àmọ́ bí ọjọ́ rẹ̀ wà lọ́kùnrin torí rẹ̀ ní ṣe ń dúpẹ́ o. Òní lọ́jọ́ ọ̀pọ̀ ọdún ayọ̀ lọ́mọ ṣe. Ọláwálé o. David ọmọọba mi Bọ́lájí Àkànbí. Ikoyi Eso ọkùnrin tó tó gbangba sùn lọ́yẹ̀ ń wò mọ̀ ṣàpọ́nlé rẹ̀ lónìí. Ọmọ lọ́yẹ̀ Moyin wọ̀ bí àlàpà kókó bí irin. Arìn ìgbẹ̀rẹ̀ bí ẹni ẹgbẹ́ dùn. Ọkọ̀ àṣìṣàtún kíkẹ́ lọ́mọ ọmọye mi ní ìlọ́lá àbákẹ́. Ẹgbẹ́ dùn ó olóṣèyàn lọ fẹ́ kí dákun mọ̀ dá gànjọ̀gànjọ̀ pa àmórígbẹ́ ọdún. Mo kíra fẹ́lẹ́ dùn mọ́rẹ̀ tó ní ká tún rí ọwọ́ lónìí. Akíkanjú ọkọ títọ́jú àyà ni. Babalálu Bàríkà ti ṣètò ẹ̀ dédé nínú ilé. Ikoyi Eso mádìílẹ̀ dógún jọ́bí lólú ọmọ lérí ikú pogun ẹ̀ṣọ́ làlá ọmọ agbọ̀n tí èrì kù sá. Ikoyi ọmọ lọ́ta ẹ̀gìn ọmọ akọ́rùwà wà bí ẹyẹ ságun ìwọ lọmọ ẹyẹ ságun lódò wà dẹ̀rọ. Àkànmú o kótókòtò kótó ń pòyì ọmọ àgbàrá òjò tí mo sojú ọ̀nà kótó ń pòyì. Ọjọ́ ogun bá ká mi mọ́ gbọ́mọdolú gbó David yóò. Ọjọ́ ogun bá ká mi mọ́ dán mọ́dé rọ̀dán. Èyí tó ká mi mọ́ pòkìtì ń pa mo sáré títí mo dolú ṣeṣe kánú oko. Àkànmú o. Ọmọ síjú agbópìrí ọmọ òdàgbọ́fà sọ fún bàbá rẹ̀ ló kọ̀ fún yọ̀yọ̀ dàgbọ́fà alẹ̀. Jọ́bí lólú o. Jọ́bí lólú ọmọ apẹ̀rán fẹ́ mú jẹ Ikoyi ó ní kó oògùn onírọ̀ láéláé. Ọláwálé Àkànmú bàbá Yọmí dẹ́dẹ́kùn mọ́ gbóhùn lẹ́nu akọrin oníkòyí ọmọ róró. Ikoyi ọmọ ra ọ̀ra nítorí ọ̀rà kábíkú òǹró lódó. Èmi ò rè èèyàn tí ó tọ́jú mi nà yá mi. Ọmọ ẹrú kọ́ ẹ̀ bógun lọ ẹ̀ṣọ́ làlá ọmọ ẹrú fi ìsọ̀fìsọ̀. Àkànmú o. Oníkòyí ogun yá sọ̀rọ̀ ogun àbọ̀ orogun ogun tó lọ ẹ̀sọ́ kò yá jàgàjìgì ẹrù oògùn. David Àkànmú wọ́n mọ̀ pé ọ lónìí ní gbèjègbèjọ gẹ́gẹ́ bí akọni tó bí ọlọ́mọ. Ẹni rọ́mọ ọba ká má lè rẹwà ọba lára rẹ̀. Àkànmú lẹ́gbàjúmọ̀ ọkùnrin bàbá Bímbọ́lá o. Káre bá mi ọdúró re ọmọye mi ní ìlọ́lá àgbàkẹ́ tó dolóògbé níjọ́sí ọmọ lájẹ́bẹ̀ ọmọ lọ́yẹ̀ gígì ìjà ló gbé ọmọ ẹkùn níbà. Ọmọ ọlọ́kẹ́ mẹ́rìndínlógún tó lálẹ́ gbẹ́tì lọ. Mẹ́rin rẹ̀ aṣoru, mẹ́rin rẹ̀ aṣojo, mẹ́rin rẹ̀ aṣọ̀dá nínú ilé mọ̀mọ́ rẹ̀ ni. Mẹ́rin yòókù lẹ̀ fi ń sọ yẹ́lẹ̀ fi ń soru. Ọyẹ́ kì í para àgbẹ̀tì ẹni abílọ́yẹ́ lọ́yẹ́ ń pa. Ẹ̀yin ni yọ̀yọ̀ tí ọmọ àtìbà alátìbà ló lẹ̀ yẹn sọ yẹ́ tán ẹ̀ tún soru. Mo ṣe jìwọ̀wọ̀ nínú ilé gbẹ́tì Àkànmú o. Ọmọ Àkànbí ọmọye mi ní ìlọ́lá àbákẹ́ mo kí ọmọ rà ọjàjà mo ṣe ọlọ́mọ. Bàbá Yọmídé o. Kàwé Bímbọ́lá tó kalẹ̀ sí London. Bàbá Bísọ́lá ti ń gbé l'Amẹ́ríkà wọn ò nídìí wọ́n mẹ́rù wánú ilé lágbára Ọlọ́run ọba ìwọ ni ń kó bẹ̀rẹ̀ fún lọ́wọ́lọ́wọ́. Olówó rí ìyá mi àṣìṣà o. Ọdún ayọ̀ lẹ́ẹ̀mọ̀ ṣe gúnugún ìkúlẹ̀ ìwé ìra kàlàmàgbò nísàlá ìlẹ́gbẹ̀dún ọdún dandan ni. Ìyẹ̀rú ọ̀yàn mo fi rán mo jàre nínú ilé ọba mo jàre ọ̀rọ̀ wọn ti lọ́yẹ̀. Mo kí ọmọ rẹ̀ ọjà ìjàmbá mi David Àkànmú o.
ọkú ọdún o. ọmọ orí kò yí mọ̀ gbẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan kò nira rárá. àwírí ló ní ọ̀ní báwọn kú wíríwírí, àwírí ló ní ọ̀ní báwọn kú wíríwírí. ọ̀pákùlẹ̀tẹ̀ ló ní pọ́jọ́ kù rẹ̀ ò ní yá kánkán lágbára ọlọ́run ọba. bẹ́ẹ̀ yóò lóko sẹ́ bá pẹ́ nígbà àmọ́ dàbí èèwé ni ọ̀ní fàìsàn ló bá. bámi o ọdọọdún ní dúndún ọdọọdún lẹ wọ́n wà ọdọọdún lámọ̀ rí ọwọ́ bí ìran ọ ní dàdí kákínní kan ò ní ṣe ọ́. dídùn dídùn làbáyé òyìn ọ̀ní mọ̀ kóró ọmọ oníkú mọ́ ọ lọ́wọ́. aya rẹ̀ oníkú ìwọ náà oníyọ̀ sọnù láwo ìjọ ọmọ kórè ojú ọ̀sán ọ̀pọ̀lọpọ̀ ọdún nílé ayé. àmì sí gbogbo àdúrà tí ń bẹ nínú ẹ̀mí tó lè bẹ́ẹ̀ni kọ́kọ́ sọ. ọ̀pọ̀ ọdún kórìjọ́ ní tẹsímọ́nì tó pọ̀ nífẹ̀lẹ́ ìsànṣemọ́ lágbára ọlọ́run ọba. èmi ò dédé ṣe léyìí mi ò dédé ṣàgbàjá. báwọn bí àgbàlagbà òye ọ̀làdìmẹ́jì ọ̀làní lónìí kí ọbí ológun ẹrú. ó ní kí ibi ọlọ́gbọ̀n ìwọ ọ̀fà ó ní gbádùn ayọ̀ ńlọ́sẹ̀ mọ̀ṣẹ́ lágbára ọlọ́run ọba. ọ̀pọ̀ ọdún ọkùyèdùn ọ̀níṣẹ́ tí ọ̀níṣẹ́ tẹ ọ̀ lè